Mrs. Aromaye, Abimbola, Abosede, Rafiat. I feel so great to be a mother. I'm so happy. It's a tough journey, but Allah pulled me through. Alhamdulillah Rabbil Alamin. Thanks to everybody. Thanks to my husband, all the Aromaye family. Adedotun Aromaye. May Almighty Allah bless him. And my husband, Adewale. Niko ikú má pa nìkó àrùn má ṣe nìkó. Bàbá Ayuba ọkọ tẹ̀jìrì ara ìṣòkù mi. Bàbá dókítà l'Amẹ́ríkà. Wọ́n náà ló lè ọba rọ̀ o àti hùn àti ẹ̀ ọba rọ̀ o. Orúkọ mi ni Ọba NAJEEMDEEN Alani Èyówà Awítolúwà Aláṣẹ ọmọ Aromaye Oniro Aromaye Kingdom ní ìlú Ogun State ní Ọbáfẹ́mi Owódé local government. Èní ó jẹ́ ọjọ́ ayọ̀ fún mi nítorí wípé tí ọmọ èèyàn bá bímọ tí agbóhùn ìyá tá agbóhùn ọmọ ìdùnnú ni àti wípé olórí ló bí ìyá ọkọ ọmọ ọkùnrin àkọ́bí òun là ń ṣèkómọ ọmọ ẹ̀ lénìí àwọn àbúrò ẹ̀ obìnrin gbogbo wọn ló ti bímọ mo wá gbà ládùúrà pé mo ti mọ̀ wọ́n mi ò ní mo lórí ẹnìkankan nu wọn oríire tí wọ́n á ju tèmi bàbá wọn lọ nítorí bí ìyá bá da tí bàbá bá da wọ́n á bímọ tó da àwọn ọmọ olóríire ni wọ́n Ọlọ́run ò ní fi wọ́n pa mí lẹ́kún ìta ń ṣe lénìí gbogbo àwọn tó wá bá mi ṣe gbogbo ọlọ́mọ aṣọ oríire láìpẹ́ láì jìnnà àtún wá bá wọn kó bèjì oríire tèmi kò ní dí tọmọ lọ́wọ́ tọmọ kò ní dí tèmi lọ́wọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí kò yí padà. Iléeṣẹ́ AMOKAZ ó jẹ́ iléeṣẹ́ tí mo ní kọ́lọ́run bá mi gbé lárugẹ Ọlọ́run máa gbọ́ wọn iléeṣẹ́ yẹn sókè torí gbogbo ìgbà tí n bá ti pè kò ní béèrè owó òun bá ṣiṣẹ́ ó dẹ̀ máa ṣe tó máa tẹ́ mi lọ́rùn iléeṣẹ́ yẹn ò ní jóná gẹ́nẹ́gẹ́nẹ́ ẹlẹ́dìí ẹ̀ ń tó kó ilé ìmọ̀ bọ̀ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ni gbogbo àwọn tó wá bá wa ṣe lóbìnrin lọ́kùnrin kọ́lọ́run jẹ́ gbogbo wọn dé lálẹ́ kan jèrè ọmọ wọn bẹ́ẹ̀ ni kò gbogbo lọ́balọ́ba tó wà ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àtàwọn òjòyè tí bá ní kí n máa dárúkọ mélòó ni máa dárúkọ gbogbo ẹgbẹ̀dì lé Ọlọ́run lọ́wọ́ kọ́ wà lábẹ́ ẹ̀ṣọ́ Ọlọ́run lábẹ́ ẹ̀ṣọ́ Olódùmarè oore báyìí kò ní tán lé ẹnìkọ̀ọ̀kan wọn àmín. a dúpẹ́ fún bàbá Prince Ayuba fún ọdẹ ńláńlá èyí tí Ọlọ́run bá fi ta wọ́n lọ́rẹ̀ ọmọkùnrin tó ṣe ń gbọ́ pẹ́ ló jẹ́ sí èyí tí orúkọ ọmọ náà máa jẹ́ Abdulrahim Ọbalolúwa Adédọ̀tun Adébọ̀wálé Aromaye Akànnì Adédùmọ́yè Ire Olúwa. Ọkọ̀rọ̀ fi abẹ́bí ọmọge Abímbọ́lá ọmọ ti dédé sí Dékúnlé ìbejì ló kù lẹ́yìn eléyìí torí bèjì ló bí ẹ ọkọ èjì rẹ bàbá èjì rẹ ọmọ èjì rẹ wàdí bàbá èjì rẹ ara aṣọkò wíníwíní lójó orogún òkìkí ọlá mi Ayùbá mi ẹkùn ọkọrọ òfíà. Bàbá ọlọ́mọ ló náwó wàhálà làwọn kúnlé. Òkìkí ọlá rèé o bàbá ọmọ
ìlú kì í gbọ́ òkìkí o òkìkí o òkìkí o òkìkí o Ayuba o Ayuba o ọmọọba ni ọmọọba ni ọmọọba onírọ̀ tó náwó ọmọ kábíyèsí onírọ̀ rẹ o ọmọ kábíyèsí onírọ̀ ọba òkìkí ọlámà